Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Peace be unto the face that is watching me now. Gbogbo ojú tó ń wò mí, àlàáfíà fún yín o. This is On Point by 2, bringing my website to your life on YouTube channel. On Point by 2.wordpress.com. Today's one, this particular one, I'm going to do it in Yoruba because I've already done the English version. And this is supporting my mommy, my sister, my mentor, Auntie Yinka CNT. She's my mentor. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, gbogbo ojú tó ń wò mí. Èmi ọmọ yín, On Point by 2. Peace be unto you. Title this particular episode only more title any supporting Madam Yinka CNT on the issue of DNA. Sometimes ago, one mẹ́nu bà díẹ̀ ní àwa obìnrin la bá gbaná jẹ la bá ní kí ló dé kẹ́ àwọn ọkùnrin náà kọ́ kẹ́ ṣe bá but on the second thought mo wá jókòó mo wá rò mo wá ní kíní yìí ò lè bá ṣe ń rò ó mo wá decide láti ṣe fídíò yìí kí fi support sister mi pé àwọn obìnrin káyé máa bẹ̀rù tá bá ti gbọ́ DNA káyé máa bẹ̀rù ádà ìwọ tó lóòótọ́ àti ìwọ tó lóòótọ́ ẹ jẹ́ ká máa bẹ̀rù tá bá ti gbọ́ DNA ẹ má jẹ́ ká máa kó àyà ara wa sókè so mo ṣe fídíò yìí láti wá bá àwọn obìnrin sọ̀rọ̀ ni. You don't need to fear. Why should you fear to the gbọ́ ọ̀rọ̀ DNA? Why should you fear? Ẹ jẹ́ ká máa fọkàn ara wa balẹ̀. In fact, mo fẹ́ ká máa encourage ẹ̀. Ọkùnrin tó bá ti lówó ẹ̀ tó bá dẹ̀ ní ẹ̀mí láti face whatever result tó bá rí. Ẹ jẹ́ ká máa encourage wọn. Ẹ má jẹ́ ká máa da ọ̀rọ̀ DNA yẹn. Ẹ má jẹ́ ká máa dànù àtọ̀. Nítorí pé kí ni ìwọ obìnrin gangan tí gbogbo ọmọ rẹ ti ní DNA ọkàn ara rẹ kan ò balẹ̀. Ọkàn ara ó balẹ̀. Ẹ̀yin náà rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé tá a wà nísìn. Ṣé ti slay mamas ni àbí ti social media tó ti bà gbogbo ẹ̀ jẹ́. Generation ti wà lórí bó ṣe rí alhamdulillah. Generation tó wá ń bọ̀ nǹkan báwo la ṣe fẹ́ mọ̀ bó ṣe rí. Tí ọ̀rọ̀ DNA yìí bá ti wá jókòó dáadáa tó fìdí òótọ́ múlẹ̀ tó ti wà known tó oníkálukú wa máa kóra wa níjànú gbogbo eré burúkú níta kò ní sí níbẹ̀ àwọn ọkùnrin gan wà be careful gbogbo tí wọ́n sọ wípé mẹ́mẹ́mẹ́ ni bí mẹ́nà ni wọ́n bá fẹ́ náà ni wọ́n jókòó sórí mẹ́yẹn wọn ni wọ́n tún mọ̀ dánú ta ìgbà wọn mọ̀ pé tí wọ́n bá dánú tí wọ́n bá gbá wọn wà bá wọn tí wọ́n bá dẹ̀ bá wọn ó lè ṣeé ṣe pé ìgbéyàwó tó wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ìyàwó wọn tó wà nílé ó ládùn ó lárinrin kó máa ṣe pé ọmọ àlè tó wọ́n wà gbé wá níta olúmọ wa bà relationship yẹn jẹ́ ẹ jẹ́ ká embrace ẹ má jẹ́ ká mọ́ bẹ̀rù mọ́ èwo làbúrò bẹ̀rù tí wọ́n bá lọ DNA bákan méjì náà ni it is either at the end of the DNA test kí wọ́n ní you get out or you get in so you hold one so kò í ṣe a do or die affair ọkàn olúwa rẹ̀ kó sì ṣe kí ni ó dẹ̀ máa balẹ̀ èyàn wo instances tá a rí ní not quite long ní tí wọ́n sọ mórí kan nínú Oprah Winfrey this news tí Mark tó fẹ́ lọ sí abroad tí wọ́n ní kí àwọn èèyàn lọ ṣe DNA test at the end of the gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n á rí pé kò kí n ṣe ti máa yẹn tó bá jẹ́ pàbúrò wa ní kọ́ báwo la ṣe fẹ́ feel so ẹ jẹ́ ká welcome ẹ̀ kó lè má ṣe torí tara wa torí àwọn tó ń bọ̀ lẹ́yìn because as bá ṣe jẹ́ ìyá báyìí a ṣáà máa bí àwọn ọmọkùnrin a dẹ̀ máa bí àwọn ọmọbìnrin tó bá jẹ́ pé nǹkan tí ó máa jẹ́ kí gbogbo ẹ̀ lójútùú ni ẹ jẹ́ ká welcome ẹ̀ in fact àwọn kan propose ẹ̀ lọ́wọ́ pé kí gọ́ọ̀mẹ̀ntì kan kó mandate ẹ̀ so that káwọn ọmọ tó bá ti ṣe DNA yẹn kó mọ rí certificate ẹ̀ gbà pẹ̀tọ̀ ojúlówó ọmọ lélẹ̀ pam ó ti fún ní certificate àmọ́ kíní kan wà ní ẹ bá ti lọ DNA ada stay
or go. Ìwọ ọkùnrin tó bá dẹ̀ mọ̀ pé ò lówó ẹ̀ kò ní di wàhálà, kò ní di kánjúkánjú, wàá fọ̀rọ̀ mọ́ Ọlọ́run ní pé k'Ọlọ́run take control kó dẹ̀ ṣe gbogbo ẹ̀ ní ti dáadáa. Ìyẹn ò wá ní pé kẹ wá mọ̀ fi suspicious kẹ fi bà gbogbo ilé aládùn kẹ fi bàjẹ́, kẹ fi di suspicious kẹ fi bàtàyà àwọn ọmọ kan jẹ́, kẹ ní àwọn ọmọ kan lẹ máa fẹ́ràn, àwọn ọmọ kan lẹ ní fẹ́ràn, àwọn ọmọ kan lẹ máa tọ́jú, àwọn kan lẹ ò ní tọ́jú. Ṣé bá a rí pé àwọn kan ṣáà ń lọ sí motherless baby, wọ́n lọ ń gba ọmọ ń bẹ̀ tí wọ́n dẹ̀ ń tọ́jú ẹ̀, tọmọ yẹn dẹ̀ lálùbọ́díkà tó ẹ mọ́ fi dìde ẹ mọ́ fi bàyà ara yín jẹ́. Then there is another thing tí mo fẹ́ sọ again. Àwọn ìyàwó mi kankan wà tó jẹ́ pé ilé ọkọ tí wọ́n wà lọ́wọ́ ó ti sú wọn, bóyá wọ́n yà mú ọ̀rọ̀ DNA yìí wọ́n yà fi ṣe pretending wọ́n ti lọ nìyẹn, wọ́n kúkú ti fẹ́ kan tì wọ́n sí èèyàn tó ń dúró dè wọ́n níta. So ẹ jẹ́ ká fi ọgbọ́n orí o ká fi ṣe ọ̀rọ̀ yìí. But èmi on point by 2 mo support Madam Yinka TNT pé DNA yes, this is an era tàwa era supporting of DNA ni. So kóníkálukú wa ká ti ṣe kí ni ká embrace ẹ jẹ́ ká embrace ẹ mọ̀ jẹ́ ká ẹ mọ̀ dálé ara yín rú nítorí ọ̀rọ̀ pé ẹ ń bẹ̀rù DNA. Relax and support your husband. Husband ẹ̀yin náà relax ẹ support ìyàwó yín. Ọjọ́ mọ́lẹ̀ kú la kú fẹ́ lò láyé táwa dá gbogbo ẹ̀rú adídá gbogbo ẹ̀rú. So this is on point by 2, bringing my website to you live on YouTube channel, using my words again to help others. Bye for now. Kudos, Madam Yinka TNT. Bye.